Ìjà àárín ọmọ akọni olórin ọmọ Yorùbá ni olóògbé Fẹlá Aníkúlápó Kútì, ìyún Ṣeun Kútì tó jẹ́ àbígbẹ̀yìn Fẹlá là ń sọ nípa ẹ̀ o, àti gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni Ìyábọ̀ Òjó. Ó máa tó ti fẹ́ máa fẹjú, ó tó ti fẹ́ máa ní agbára sí o, pẹ̀lú bí àwọn méjèèjì bá ṣe ń tàkùkù ọ̀rọ̀ síra wọn, tí Ṣeun Kútì tó sì ti ń sọ fún Ìyábọ̀ Òjó wípé kí ó lọ ṣọ́rẹ́ o, nítorí pé agbára tó ń ṣìlò ó máa dópin lọ́jọ́ kan, pẹ̀lú bó ṣe jẹ́ kí gbogbo àwọn tó bá ti ń sọ̀rọ̀ sí tó ń takò ó níṣẹ́ ló ń fọlọ́pàá gbé wọn tó ń fọwọ́ agbára mú wọn. Ǹjẹ́ kí ló bí wàhálà láàrin ọmọ Fẹlá Aníkúlápó àti Ìyábọ̀ Òjó? Ọ̀rọ̀ gbajúmọ̀ ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára nìtàn ń pè ní Martin Oze tí ó gbayé mọ̀ sí Very Dark Man àti Ìyábọ̀ Òjó ló máa di wàhálà. Ẹ rántí pé Very Dark Man àti Ìyábọ̀ Òjó wọ́n ń táwọn síra wọn lórí ayẹyẹ ìgbéyàwó gbajúmọ̀ ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ni David Adeleke, ẹni tó pè yàn mọ̀ sí Davido, lórí bí Very Dark Man ṣe ayẹyẹ Ìyábọ̀ Òjó pé Davido kò pé síbi ayẹyẹ táwọn èèyàn pàtàkì wà. Ó ní nígbà ayẹyẹ ti fẹ́ tán nírọ̀lẹ́ ìnáṣẹ́ pé Ìyábọ̀ Òjó, ṣùgbọ́n tí Ìyábọ̀ Òjó ń parọ́ pé mọ́tò súnkẹrẹ fàkẹrẹ traffic ó dọ̀ tóun wà nù ẹ̀ ni kò jẹ́ kí òun lè lọ síbi ayẹyẹ náà ní àárọ̀ tí gbogbo àwọn èèyàn pàtàkì wà ń bẹ̀. Ọ̀rọ̀ yìí ló máa di wàhálà láàrin Very Dark Man àti Ìyábọ̀ Òjó, tó jẹ́ pé Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ sí ìyá Very Dark Man pé kì í ṣe abiyamọ gidi, pé ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ló tọ́, àti pé lọ́jọ́ tó ń bá rí òun yóò gbá létí. Ọ̀rọ̀ yìí ló di wàhálà tí ọmọ Fẹlá tó fi ń ṣàtìlẹ́yìn fún Very Dark Man tó sì sọ ọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó, ṣùgbọ́n Ìyábọ̀ Òjó jẹ́ kọ́rọ̀ tutù o. Òun náà sọ ọ̀rọ̀ burúkú sí Ṣeun Kútì, ọmọ Fẹlá Aníkúlápó Kútì, ṣùgbọ́n tó jẹ́ pé ti Ṣeun Kútì tó fi dá a lóhùn ní pé kí Ìyábọ̀ Òjó kó lọ ṣọ́rẹ́ o. Ó ní kó lọ rántí pé bó ṣe fi ọlọ́pàá gbé Very Dark Man, torí tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ló ti fọlọ́pàá gbé tí wọ́n bá ti sọ̀rọ̀ sí i. Ó ní kó lọ rántí pé ó lágbára lónìí ṣùgbọ́n alágbára ayé kan ò lè lọ títì. Ó ní kó lọ rántí wípé ọjọ́ kan ń bọ̀ tí gbogbo agbára yóò tán. Olóhùn ló mọ̀ èèyàn lónìí tó ní owó lọ́wọ́, tó ní ẹnu gbogbo Nàìjíríà, tó sì lè gbé ẹni tí ó bá wù ú, ṣùgbọ́n tó lóhùn wà lẹ́yìn Very Dark Man. Kódà Ṣeun Kútì jẹ́ kó díhàn pé àwọn èèyàn kan ti ń sọ pé Very Dark Man kò lẹ́kọ̀ọ́, pé kò sí ẹni tí ò lè bá jà. Gbogbo àwọn tó ti ṣàtìlẹ́yìn tó ti ṣèrànlọ́wọ́ fún un rí ló máa ń padà yẹ̀yẹ́. Ṣeun Kútì sì ní òun ò bẹ̀rù kó padà yẹ̀yẹ́ òun tó bá yà, ṣùgbọ́n òun sì wà lẹ́yìn ẹ̀, tó sì ní kí Ìyábọ̀ Òjó kó tẹ̀lé ìmọ̀ràn tóun ń gbà á, ṣùgbọ́n tó ní tí ò bá tẹ̀lé ìmọ̀ràn, ó nígbà tó mú lówó lọ́wọ́ tó tún mọ̀ èèyàn kó kúkú wá fi ọlọ́pàá gbé òun náà, òun kò bẹ̀rù rárá àti rárá.